His group, space out. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Kabiyesi TV níbi tí a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá a ti bẹ̀rẹ̀ báyìí níbi ọdún Ẹlẹ́gbà ti 2022 la wà ní Victoria Island ní VI ní ìpínlẹ̀ Èkó ní ààfin Kábíyèsí wa ọba Kabiyesi Oniru Ejiwa Kingdom ẹ̀rí pẹ́nu ààfin la wà yìí à ń lọ síbi tí a ti ṣètò ọdún ni tí a ti bẹ̀rẹ̀ láti ìjeje láti ìjọ Sunday láti bẹ̀rẹ̀ ọjọ́ méje gbáko ni wọ́n sì fi celebrate ọdún tí à ń sọ yìí tá a bá ń sọ̀rọ̀ nípa ọdún Ẹlẹ́gbà jẹ́ ọdún kan tí ó jẹ́ tó kó àwọn ìlú ńláńlá méje papọ̀. Àwọn ládéládé lóyè ni wọ́n ti wà níbí àmọ́ rí bàbá wa Kábíyèsí ọlọ́tà àti ìlú Ọ̀tà níbi tí a wà yìí a sì rí Kábíyèsí ọlọ́fin ti ìlú Ìṣẹ́rí. Bẹ́ẹ̀ náà ni a rí bàbá wa Kẹ́kẹ́ ní jù Ọjọ́ra ti ìlú Ìjọ́ra. Fúngbà àkọ́kọ́ iléeṣẹ́ Kabiyesitv ni ẹ ti ń wò wá kedere ní live and direct tí à ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ìlú Ìrò ni a wà níbi tí a ti ń ṣe ọdún Ejiwa Elegba ti 2022 ní ààfin bàbá wa Kábíyèsí ọba Kabiyesi Oniru ti Ìrò Kingdom. Ibẹ̀ láwa yìí òní ni ọjọ́ kẹta ti bẹ̀rẹ̀ ọdún náà láti jọ Monday.